Very important. Baba wa, Alhaji Muslim, almost fit, and then they will walk back. Bí mo ṣe ń pè alájẹ lọ́wọ́lọ́wọ́, ó ti inú. Jango man, ọmọ ọdún oṣù ló wọlé. Mo bẹ́ni bẹ́ni ọ̀gá. Ojú mọ́ sùúrù ìjẹ́ ìwú o. Ọmọ abiyamọ gidi abiyamọ tó tọ́. Ìyá alápọ̀ níjẹ̀bú. Àwọn ẹ̀jẹ̀ wẹ̀ níṣà. Àtọ́ni ẹni tí ó sún wọ́n ṣe. Òun ló bí ẹ lọ́mọ. Nílùú Ìjẹ̀bú Òde. Mo ní kọ́ presents. Alhaji Túndé ọmọ Balógun. Former commissioner Home Affairs ní Lagos State. Ó lè ṣe dáadáa. Torí pé ọjọ́ bíbí rẹ̀. Bàbá tiẹ̀ ní first aṣíwájú of Lagos. Bàtà tí bàbá ẹ̀ tẹ́lẹ̀ làkọ̀ mi fẹsẹ̀ mú ara bá mi. Torí ọmọ Balógun àgbàlẹ́gbẹ́ nígbà mọ́ kí ẹ kú ẹdùn lókè ọba Latrus ní kí ẹ bá mi. Lílà, Mutiu, Aṣúbíàrẹ, Àjàwọ́ ẹ̀rẹ́, Àrí Aṣúbíàrẹ. Lílà, mo kí ẹ Àyìndé. Owó ọkọ̀ nílé ọlá, àwọn Àyìndé gbọ́gbọ́ ọ̀làwọ̀ ara bá ń bí. Ọ̀yà kí ọmọ bá ń bálà. Gbogbo ara mo fi kí ẹ, ọmọ bá ọmọ òbí tẹ láéláé. Màmá ẹ̀ lọ́tí àlẹ́ àjì, àyàkí. Aláàjì sọ̀rọ̀ mi o,
kí yín. Ọkọ̀ tàbí Yakubu Kubis ẹ̀pẹ́ nílé àárọ̀ ọmọ ṣáàbí ẹ̀pẹ́ tiwa. Abdulrasheed olórogún máa wọlé àwọn ẹ̀mú ṣe. Àwọn ìlọsọ́tẹ̀ Ìbàdàn ní orílẹ̀-èdè ibi olèkejì ayé ní wọn. Ajẹ̀kíjẹ̀ ká wọn ti ká ń fọ́ imú wọn. Èèyàn tó bá mọ̀. Agbadẹ́lẹ́jẹ́ Oṣì akániwálé òdìdọ́kùnrin o okùn mọ́ kàkàkàkà bájà òun ló yẹ kó ní ìdí èyí ni òní fún ẹ lọ́wọ́ yẹn. Ìwọ́n tó dábàá máa fún ẹ lọ́wọ́ ìgbà tó jẹ pa. Ṣàìtò máa wọlé máa gba ọmọ kékeré ẹ̀kọ́. Ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn ní small jobs. Ṣàìtò international yóò ṣe. Ìjọba akáni mọ́lé òkìdọ́kùnrin o, òkú wọn kàkàkàkà bájà. Ajo maku akan dia maku yang bela. Ojú nílùú kejì, ìtọ́ bá bẹ̀tẹ̀ ìlú dùn ní ọgbà fọláwọ̀ àgbòrò yẹn. Very much. Ó ṣe púpọ̀ lọ́rọ̀ ní fi jàbí ẹkí. Olóyè ní Ìbàdàn fi jàbí ẹṣẹ́. Fi jàbí òṣè, fi jàbí òṣè. Bàbá Nọ́rẹ́bù Saidi, a kì í ṣe púpọ̀ lọ́rọ̀ ní fi jàbí òṣè. Ó ṣe púpọ̀ lọ́rọ̀ ní ìdàbí òṣè. Ọ̀rẹ́ kábíyèsí Elégùṣì ìdàbí òṣè. Pẹ̀lú ọlọ́fà ìdàbí òṣè. Àwọn ọ̀rẹ́ mi yẹn àtọ́júwò. Olúbàdàn orí akọ́kẹ́ olóyè akéwì tàbí ó bára ti yẹ kó fi kọ́ Olúbàdàn bàbá wa Abdulrasheed Ládọjà ọba kọ́ máyé Olúbàdàn orí akọ́kẹ́ kẹ́ẹ̀bá mi kọ́ ọba Rasheed Ládọjà o ọ̀rẹ́ olúwo. Ọ̀rẹ́ kábíyèsí Elégùṣì ni ọ̀rẹ́ ọlọ́fà. Olùdíyẹ àkọ́bí lówó. Wọ́n ṣàfẹ́ gbà fún owó yẹn ní ọdún mi ò fún ẹ ṣùgbọ́n. Ó láti kìyàn kó o tó gbọ́rọ́. Wà á kì mí dáadáa. Ó tó kó owó mi orí.
jó ọmọ máa jọ tí ò lọ́fà ó gbọ́ pápá tó ń jó ní ẹni akẹ́gbẹ̀rún ni ẹ má má jọ bẹ́ẹ̀ kọ́ ẹrú ní ìsinmi ọ̀tọ̀ gbọ́dọ̀ ìsinmi ọ̀ olúwọlé ọ̀rẹ́ mi àgbà mi kéwù ìbẹ́ ni wọ́n ṣe. Kálukú ní kó máa ń tẹ̀lé ẹ̀ ń tọrọ. Lọ́wọ́ èyí tó máa lò. Olúwa lẹ́kẹ̀rú, wọ́n gbọ́dọ̀ padà máa wé tólótóló. Ìyàtọ̀ wà nílẹ̀, bíbí fẹ́ntì ìsìlẹ̀ àìlè. Ìbàbá wọn kọ́ra ayé, wọ́n jẹ́ aráyè ṣe àwọn àjíwá sí o. Bẹ́ẹ̀ má dodo kẹ́ má má tó wá lọ. Olórí omi wájú títí, alábí wọ́n bá dọ̀ yìí kí ẹ yẹ. Ìwà ara yẹ ṣe ti yẹ. Olúwa lè bá ẹjọ́ bí alábí. Ó bá láti yẹ. Ó kí ní ẹni ọ̀rẹ́ ẹ̀ fi àtọ̀dá lé. Ọmọ ìwúrẹ́ tuntun bẹ́ẹ̀ ni yẹn, ọmọ ilé ọ̀rọ̀ ayẹyẹ, ó ní bàbá àwọn lọ́kì ní kì í ṣẹ́gbẹ́ bẹ́rọ̀ ọmọ àkùkọ ọ̀gàkàrà, ọmọ ilé ọ̀rọ̀ adéwálé, ó ní bàbá àwọn lọ́kì ní ìṣẹ́gbẹ́ tẹ́yẹ àfimúndíàkọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀, ọmọ àwọn ilé ọ̀rọ̀ lè ṣì ní fẹ́yẹ̀ rán wa, ẹ má ṣe rẹ́ lẹ́sẹ̀ wá fèrè láyé bí, torí kíni. Ẹ̀dí àgbẹ̀ ìlú wáyà ẹ̀dí àbíjọ́ sára lọ́wọ́ kan. Lórí ẹ̀kọ́ sí lápọ̀. Èké ní pẹ̀lú èpè ní ọ̀pọ̀ lè ilẹ̀ nígbà ní ọ̀pọ̀ rẹ̀ o. Adájọ́ mi ní ọ̀pọ̀ ẹni tó bá dàbí. Ọ̀rẹ́ má dàbí o, ọ̀rẹ́ má dàbí o. Ẹni má dàlẹ̀ á má lẹ̀ lọ, ọ̀rẹ́ má dàbí o. Ìlàkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dáhùn kọ́kọ́. Wọ́n lọ kó lè ní wọ́n lọ kó tó bá dọ̀dọ̀. Gbogbo lọ́wọ́ orí mi. Gbogbo ṣé kí wọ́n bá ṣe olúwa pàlọ́ láyé ká sí. Àtọ̀dá bàbá ta ní ìṣẹ́wò. Ó wá wí. Àtọ̀dá bàbá ta ní ìṣẹ́wò. Ó wá wí. Ó tún lórí kan kí n fi sí kí n tó wà lórí ọjà kan. Nígbà wo lórí àlejò. Yorùbá jẹ́
Àìṣe Chris Oyèkù olùdígbò.
níjẹ̀bú gbó òkè àpò máa lè